Májísírèètì Yaba Court kan ti ní kí Naira Marley àti Sam Larry ṣì wà látìmọ́lé o fún 21 days látàrí ikú tó pa Mohbad. Meanwhile, the police in Lagos have also declared Owodunni Ibrahim, known as Prime Boy, wanted in connection with the death of Ileriolu Aloba, also known as Mohbad. Prime Boy is wanted because he has failed to respond to police invitation since the beginning of this investigation into the circumstances surrounding the death of the singer. Ohun tó wá ṣẹlẹ̀ báyìí ni pé wọ́n wá Prime Boy, wọ́n dẹ̀ ti fi bounty 1 million naira lé lórí pé gbogbo ẹni tó bá bá wọn rí Prime Boy o ní pé wọ́n á fún ní 1 million naira. Àmọ́ àwọn ìbéèrè ṣì pọ̀ lórí ọ̀rọ̀ yìí, gbogbo àwọn ibi tó yẹ kí wọ́n ṣiṣẹ́ dé, àwọn ìbéèrè ṣì pọ̀ lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad. Welcome to Digging Niger, where we bring you the latest stories. Remember to like, comment, and share. The absence of information regarding autopsy raises concern, and it is possible that Prime Boy is being unfairly singled out. Ẹ já sọ̀rọ̀ nípa autopsy tí wọ́n ní wọ́n ṣe ń jọ sí. Ìgbà wo la máa rí result? Ó yẹ kí autopsy kó pẹ́ tó yìí. Gbogbo bí autopsy bá ṣe ń lọ, bẹ́ẹ̀ náà ló yẹ kó máa sọ fún wa pé ibi tá a ṣe dé rèé o, ibi tó wà rèé o, kò ń ṣe pé kọ́kàn dákẹ́ báyẹn àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n ti exhume òkú tí wọ́n dẹ̀ ti ná lọ fẹ́ lọ ṣe autopsy, ó yẹ ká gbọ́ result. Bí ó bá jẹ́ pé kò sówó láti ṣe autopsy ni kán sọ síta káwọn èèyàn gbọ́. Ó ṣeé ṣe ká ráwọn èèyàn tó ṣe tán láti gbówó sílẹ̀ ibi kí wọ́n lè ṣe autopsy kí justice lè wà lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad. Yàtọ̀ sí yẹn, ó yẹ ká mọ̀ pé nítorí pé wọ́n wá Prime Boy yìí ò túmọ̀ sí pé bóyá òun ló pa Mohbad o. Ṣé mọ̀ pé ẹ̀rù máa ń bẹ ẹlòmíì, pàápàá gẹ́gẹ́ bá a ṣe gbọ́ pé Prime Boy ó súnmọ́ Mohbad pé ó dà pé ọ̀rẹ́ ẹ̀ ni. Àmọ́ nítorí pé ó ti wá di wanted báyìí kò wá túmọ̀ sí pé bóyá òun ni gbogbo ọ̀rọ̀ yìí máa jálé lórí. Prime Boy náà ibi tó bá wà òun náà kó farahàn kí gbogbo ọ̀rọ̀ kó má bàa jálé lórí pátápátá pòrògbòdò. Àmọ́ 1 million naira tẹ́ ẹ gbélé lórí tó bá tiẹ̀ jẹ́ pé tí ẹ wá fẹ́ wá rí, ǹjẹ́ 1 million naira yóò kéré jù? Tẹ́ ẹ bá sọ bóyá bíi 5 million, àwọn èèyàn á wa bọ́ta o, àwọn èèyàn á wa bọ́ta ní kíákíá. Bóyá kẹ́ ẹ fowó kún 1 million naira yìí. It's also advisable to invite àwọn 3 individuals àti ìyàwó Mohbad. Tẹ́ ẹ bá rántí pé àwọn mẹ́ta kan wọ́n gbé nínú mọ́tò tó ń gbé lọ sí hospital. Ìgbà tó ń gbé lọ yẹn kò tí ì ṣaláìsí ń gbà yẹn. Gbogbo ìgbà tí wọ́n sọ pé àwọn ṣe fídíò pé ó ti kú kíníkan kò tí ì kú ń gbà yẹn, torí nínú fídíò yẹn wọ́n show pé ọrùn ẹ̀ ó shake. So àwọn mẹ́ta yìí ibo náà wà àti ìyàwó ẹ̀, gbogbo wọn ló yẹ kí wọ́n pè wá fún questioning. Tẹ́ bá dẹ̀ tún rántí wípé Mohbad ó dárúkọ Naira Marley, àti ẹ̀dúpẹ́ pé Naira Marley ti wà ní àgọ́ àwọn ọlọ́pàá. Tẹ́ bá rántí pé ó ń sọ ńgbà yẹn nínú fídíò kan wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sóhun wípé Naira Marley ní kí wọ́n mú. Naira Marley náà ló wá ń sọ nínú interview kan pẹ̀lú Reno tó ń sọ pé wípé òun ò sí ní Nàìjíríà nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí Mohbad. Àmọ́ ìyẹn ò ń ṣe alábàá, ìyẹn ò ń ṣe excuse. Gbogbo wa náà la mọ̀ pé kò dìgbà tí èèyàn bá wà níbì kan kí èèyàn tó ṣe iṣẹ́ tó fẹ́ ṣe. Investigation á jẹ́ ká mọ àwọn ohun tí a bá mọ̀. Video evidence tún wà káàkiri tó show wípé Sam Larry níbi tó ti ń assault Mohbad lọ́tún lọ́sì. Tẹ́ bá wo petition kan tí Mohbad tó kọ sí wọn ní alágbọ̀n tí stamp dẹ̀ wà lórí ẹ̀, rí pé ó sọ ń bẹ̀ pé Sam Larry yìí ló sọ òun àti àwọn tó tẹ̀lé wáyé pé Oba Elegushi ló rán àwọn oníṣẹ́ táwọn bá ti rí gbogbo wọn tó bá yẹ káwọn ṣe fún pé àwọn máa ṣàìdá fún ni o, àfi tí ò bá múra àwọn agbẹ̀mí ẹ̀. Gbogbo eléyìí ló kọ sínú petition tó send sí wọn ní alágbọ̀n nígbà tí wọ́n fẹ́ dá ẹ̀mí ẹ̀ légbodò kó tó di pé ó ṣaláìsí. Lára petition tó kọ náà ló ti jẹ́ kó yé wa pé ǹjẹ́ mọ̀ pé 8 million naira ni Mohbad ló lose lórí project kan tó yẹ kó ṣe. Nínú fídíò yẹn rí pé wọ́n wá attack ẹ̀ gẹ́gẹ́ bó ṣe kọ sínú petition yẹn. 8 million naira ló lose as a result of that attack by Sam Larry, who allegedly claimed to work for Oba Elegushi. Ìbéèrè kejì tí ó yẹ ká tún béèrè ni pé kí ló dé tí wọ́n ṣe fẹ́ sin ní yàjóyàjó tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí bàbá ẹ̀gán tiẹ̀ jẹ́ Christian tí ó yà mọ̀ pé àwọn Muslim ló máa ń bẹ́rì òkú ní kíákíá. Kí ló ṣẹlẹ̀? Kí ni ohun tó wà ń bẹ̀?
Oríyọmí Hamzat ti wá sọ pé àfi kí wọ́n mú bàbá àtìyá ẹ̀ náà kan mú wọn sọ́dọ̀. Tẹ́ bá rántí pé ìgbà kan wà tí wọ́n ti arrest bàbá ẹ̀ tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá bàbá ẹ̀ lẹ́nu wò. Àwa mọ̀ bóyá bàbá ẹ̀ ṣì wà ń bẹ̀ báyìí wípé ta ló fún wọn ní ọ̀dà pé kí wọ́n sin ọmọ yẹn. Gẹ́gẹ́ bí ohun tá a tún wá gbọ́ wípé Sam Larry ń ṣiṣẹ́ fún Ọba Elegushi láti máa gba owó lọ́wọ́ àwọn tó bá wá sí Bar Beach, bí àwọn tó fẹ́ lọ gbádùn ara wọn kan máa gbowó ta nǹkan gẹ́gẹ́ bí ohun tá a gbọ́. Could this be the reason tí Ọba Elegushi ṣe sọ pé mi ò mọ̀ rí o nígbà tí ọ̀rọ̀ ikú Mohbad ṣẹlẹ̀ kó má bàa kó ìdọ̀tí bá Elegushi royal family tí wọ́n fi sọ pé níjẹ́ okó tiẹ̀ bá wa. Could this be the reason for the swift disassociation from the Elegushi family nígbà tí wọ́n realize pé bọ̀bọ́ yìí ti lọ dáràn o lè kó tiẹ̀ wá bá wa. Àmọ́ àwọn ìbéèrè ṣì wà tí ó yẹ kí àwọn ọlọ́pàá béèrè lórí ọ̀rọ̀ yìí. Ó wá ṣe ní láàánú pé Mohbad kò sí láyé mọ́ láti confam àwọn allegations yìí fún àwọn ọlọ́pàá nítorí irú àsìkò yìí ni kò bá ti dára jù. Àmọ́ bóyá nítorí wọ́n ti mọ̀ bẹ́ẹ̀, bóyá ó ti ṣe kán ti mọ̀ pé ó ti mú àwọn àṣírí kan ni wọ́n ṣe ní àfi dandan kí àwọn rí pé àwọn inject ẹ̀ pa kí wọ́n tún rún ọrùn ẹ̀ kan yí ọrùn ẹ̀ sínú pósí títí ẹ̀mí fi bọ́ lára ẹ̀. Kéèsì yìí ò ń ṣe kéèsì kékeré o nítorí pé ó fẹ́ máa lọ́wọ́ pé àwọn alágbára èèyàn ló wà nídìí kéèsì yìí, regardless of whether Sam Larry, Naira Marley and other people were involved in Mohbad's death. They should be held accountable for the assault on him. Bóyá ìbá tiẹ̀ wá jẹ́ pé Sam Larry àti Naira Marley kọ́ ló pa Mohbad gangan. Gbogbo fídíò tá a rí, gbogbo ibi tí wọ́n ti ń assault ẹ̀, gbogbo ẹ̀ ló yẹ kí wọ́n pay fún, ló yẹ kí wọ́n wà penalized fún intimidation, fún assault. Gbogbo àwọn nǹkan yìí ló lè sọ olúẹ̀ di aláàbọ̀ ara tó sì lè fa depression tó lè lead sí ikú at the end of the day. Kí lẹ́yìn rò nípa gbogbo èyí tá a sọ kalẹ̀ yìí lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Kí lẹ rò nípa bí Sam Larry àti Naira Marley ṣe ti wà ní àtìmọ́lé báyìí tí wọ́n sì ń wá prime boy lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad? Ẹ jẹ́ ká mọ ohun tẹ́ ẹ bá rò. Drop your comment and remember to like and share and follow us. Thank you so much. This is Digi Niger. Thank you for watching. Bye for now.